orúkọ mi ní Kálárì. Báà lè gẹ́gẹ́ sí olóògbé. Wá Quadri àbúrò mi dáadáa ni. In fact lẹ́yìn pé bóyá kì í ṣe àfìdí bí ìyá mi ọmọ ìyá mi. Ó tó bá ọ̀tẹ̀ sí mi wọ́n sá. Mo gbọ́ Quadri láti bí 27 years ago. Bí around ìgbà oko ẹrú pàdé pẹ̀lú ajílẹ̀ yẹn. Àti báyìí láti jọ ń bọ̀ títí. Ṣé wọ́n ti ẹ̀fún yín lára tẹ́lẹ̀ bí alicet bóyá wọ́n sọ pé ààrẹ àláwà dé bí ẹ̀dùn? Rárá o, Quadri ta ṣe rí ra ní last week. Ẹ̀ṣẹ̀ mọ̀ pé àìsàn ló ṣe wò tọ́lọ́jọba adé kòkòrò bẹ́bẹ̀. Kíní ẹ̀kọ́ lè dédé náà nítorí bá jẹ́ pé ẹni tí kíní ẹ̀ ti pẹ́ lára ẹ̀ ó ṣá at least ṣẹ́ràn wọ́n máa ń lẹ́yìn tó ń jẹ́ fún láti láwọn èèyàn kan tó máa sọ fún pé nǹkan báyìí dẹ́ ń ṣe mí o ìbí ìdẹ́ máa ń ro mí o ẹgbẹ́ kò sí ọ̀kan. Gẹ́gẹ́ bí akẹgbẹ́ wọn ẹni tó súnmọ́ wá ju àwọn aráàta lọ kí ẹni sọ fún wa nípa ìjáyé Quadri. Bí lè bá sọ ní bí òsàn ni àwọn làwọ̀ kò ṣe nídìí kí n sọ ọkọ tẹ bá gbé kámẹ́rà yín ráǹtì ẹ gbé kámẹ́rà yín ní ráǹtì ẹ máa rí wípé kò ṣe ní ìfàsìkò ẹ̀. Kí láwọn kẹtẹ máa ṣàfẹ́rí ẹ̀ nípa rẹ̀? Kíkúnlẹ̀ kí ni number one ẹ̀ló bọ̀dá mi ṣẹ̀wà pa ìyẹn number one. Ìkejì ni ìpè ní ìbánisọ̀rọ̀ ó máa ń pè mí gẹ́gẹ́ bí àbúrò àpèmà ọ̀rá mi ṣàlẹ̀ pé kíní gangan ìgbà àtọmọ mi tọ́jọ́ máa ń ṣe gan tó bá ṣe àpè ọ̀rá mi fẹjọ́ àbúrò mi sùn yẹn o ṣe báyìí so gbogbo irú àwọn ọkùnrin dẹ ọ̀rọ̀ nípa táwọn èèyàn máa sọ ìmọ̀lẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ yẹn ni màá máa rántí irú ìgbé ayé tá a jọ gbé papọ̀ nígbà tó wà láyé. Àbú ara fẹ́ràn pẹ̀lú sí. Kábíyèsí o. Orúkọ mi ni Ọlámídé Láòyè òun kọ̀tàn ní mí adarí eré mi ní
báwo ni jẹ́ sí Sisi Quadri? Sisi Quadri ẹ̀gbọ́n mi ni, ọ̀rẹ́ mi ni, alábàáṣiṣẹ́pọ̀ mi ni. A lot of gbogbo scripts ẹ̀ ni mo máa ń kọ́. In fact láwọn fíìmù tó yẹ pa àtijọ́ ọkọ sílẹ̀ tá a rò pa máa ṣe báyìí tó fi kọ́ra ọ̀gá wa láti London táyé ṣe ọláwọn ṣe tá a ti jọ pilot even lórí table wa láì sọ̀rọ̀ ń jẹta tó ní àtọ́ra ló máa ti yá o ẹ jẹ́ kí n padà sí òkú ká máa discuss bá a ṣe máa. Tani ẹ̀dọ́gbẹ́ bá sọ̀rọ̀ ń jẹta? Sisi Quadri a sì bá sọ̀rọ̀ ń jẹta tó lóun wà ní area ọ̀dọ̀ wọn bí báyìí òwò Ògbómọ̀ṣọ́ kó fẹ́ lọ sí check up normal wípé kí n táwọn bá ti yá ọ̀gá ìmọ̀ àtọ́lá máa ríra wọn bá ti máa ṣe àwọn nǹkan tí a fẹ́ ṣe bẹ́ẹ̀ tí nìkan bíi 2 ọ̀sán àná tá à ń ṣe lọ́wọ́ iṣẹ́ tá iṣẹ́ náà là ń ṣe lọ́wọ́ ní kọ́ ń wọlé lọ́tọ̀ lọ́sì ọlábà ló ṣe jẹ́ sí lóòótọ́ ní Sisi Quadri bùkọ́ mo ṣáà láti yẹ fóònù mi wò nígbà máa rí báyìí from reliable source gbogbo àwọn bloggers wa wọ́n ti gbé àìsàn ló ṣe é wò tọ́lọ́jọ́ bá dé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. ẹ̀yin máa ń rí wọn dáadáa ju àwọn tó kù lọ ní orí set ṣé wọ́n ti bàpẹ́rẹ́ bóyá àìlera déédéé wà nígbà tẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀? Quadri ò kí ń fi àìlera ẹ̀ ṣeré o Quadri ò kí ń fa àìlera ẹ̀ ṣeré Quadri wà ní tó máa ń fún wa lóògùn gan tó máa ń kó bùkà káàkiri kò kí ń complain anything pé nǹkan ṣe torí pé kò kí ń bọ àṣírí ara ẹ̀ tẹ́lẹ̀ tí ì bá ń ṣe báyìí kò fi gbà kan sọ wípé nǹkan kan ṣe orí tó jẹ́ bí àgọ́ ara. gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ kí làwọn tẹ máa ṣàfẹ́rí ẹ̀ ń pa Quadri? n tí máa ṣàfẹ́rí ẹ̀ pọ̀ o landmark Sisi Quadri pọ̀ ní fún mi dọ̀ṣù tí ò tí ì sí irú ẹ̀ táàtì òbí ló máa fún wa nínú rẹ̀ gbogbo ẹni pẹ̀lú ọ̀pọ̀ ṣe kọ́mẹ́dì lẹ́nu bóyá òun bẹ́ẹ̀bù ni àìdá ọkùnrin àbóbìnrin Sisi Quadri ni mẹ́ńtọ̀ wọn a dẹ̀ máa ṣàfẹ́rí ẹ̀ gangan globally ní star Quadri kì í ṣe pé òun nìkan lọ fọ́ṣẹ́ kì í ṣe pé ọ̀ṣun state nìkan lọ fọ́ṣẹ́ ọ̀fọ́ṣẹ́ wà ní theatre practitioners ọ̀fọ́ṣẹ́ àwọn upcoming skit maker ọ̀fọ́ṣẹ́ àwọn tó yẹ kí wọ́n ti jẹ́ great comedian torí gbà èmi ń bù yan ẹlẹ́nu abẹ́lé mi ẹlẹ́nu òrófó lèmi Sisi Quadri gangan lọ̀gá ẹ̀ o lè má wà sábẹ́ kó gba form àìmọ̀ èèyàn ló ti inject comedy ẹ̀ sínú ayọ̀ tó kálukú ti ń fi jẹun if ikú rẹ̀ sí báyìí àwọn ọ̀rọ̀ kan tá a sọ lára rẹ̀ pé kí ni faith gbogbo àwọn tẹ́kọ́ jẹ́ bíi mentor fún àwọn tó jẹ́ upcoming lábẹ́ rẹ̀ Sisi Quadri jẹ́ pé ẹnìkan láyé tó yẹ pé ìjọba ti ń ṣiṣẹ́ bọ̀ láyé wọ́n sì mi láǹfààní àti fẹ́ lọ Sisi Quadri ló fíìmù ẹ̀ wọ́n ti jọ bẹ̀rẹ̀ látàyé ajílẹ̀ yẹn àbúrò mi a máa ṣe wọ́n rí lórí èmi mo máa ń lọ Sisi Quadri bí omi òjò kò fi jọ́ kan cháàjì mi rí Sisi Quadri máa ṣe lọ́wọ́ lájà máa fẹ́ ṣùtù lóṣogbo ṣé dé ìtẹ̀ òṣàyẹ̀ wà rí mi lọ́la á dé a ṣe nǹkan tí a fẹ́ kó ṣe Sisi Quadri ò kí ń cháàjì èèyàn kò rí rẹ̀ bí star ó bá ọmọdé ṣe ó bá gbàlagbà ṣe upcoming ó bá ṣe ó bá àwọn diaspora ṣe tíṣà máa wá bá pè láti UK ọlọ́pẹ́ olóòpìkì kọ́ ṣàmì ẹ̀mádà ló mo ti lọ sọ́dọ̀ ní jẹ́ kí n pìkì kọ́ rẹ̀ mọ́ Sisi Quadri rẹ̀ lẹ́ẹ̀gan àti lùsì nǹkan táti mọ̀ bóyá máa wáyé mọ́ Gbẹ́ngà Adébóyè lọ àófẹ̀dé là ń rí ààrí tí kò fi dè ní Sisi Quadri náà ti lọ kọ́lọ́ má ṣe kú rẹ̀ ní tẹ̀lé ní Ọ̀ṣun state kó má ṣe kú rẹ̀ ní tẹ̀lé ní Ìwó kó má ṣe kú rẹ̀ ní tẹ̀lé Nàìjíríà kó má ṣe kú rẹ̀ tẹ̀lé láàrin àwa òṣèré àtàwọn àti àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn àtàwọn tí wọ́n ti lórúkọ àtàwọn tí wọ́n bẹ náà ẹ ṣé gan ni mo rí lè dúpẹ́. ara ọ̀gá ọlọ́sùn state náà lè lórédè àwọn BBC Nàìjíríà nílẹ̀ táwọn náà àwọn BBC àwọn náà ṣe ẹbí táyé ṣe ebi ìfẹ́ grant interview. ẹ láti máa grant ẹ. ẹ̀yin máa ń ṣe é ẹ jẹ́ ká mọ̀ yín àti ẹ jẹ́ ká mọ̀ yín sá. orúkọ mi ni Ọ̀túnba Adékúnlé Abọ́ládé tí gbogbo ayé mọ̀ sí gbogbo èdè. ẹ pẹ̀lẹ́ akú aláfẹ́ra bọ̀dọ̀ ó là ń bá wa ṣẹ́wé mu ẹ já mọ ìwọ̀n bẹ́ẹ̀ ṣe súnmọ́ Quadri tó nígbà yìí. kò sí ẹni tó máa wà láyé tọ́jọ́ ọmọ Yorùbá tí ò ní mọ̀ ìpè òun tún mọ́ Sisi Quadri. àjọṣepọ̀ àkọ́kọ́ tó máa wáyé láàrin mi àti Sisi Quadri ètò 2015 ìgbà tí mo kọ́kọ́ ya sinimá mi tó jẹ́ Oyèkánmi ìgbà tí mo pè é pé mo fẹ́ ya sinimá lójú èdè ìbẹ́yìn lẹni fíìmù fúnra yín mo ní ẹ tá fún mi ní owó oúnjẹ tí wọ́n jẹ Sisi Quadri kì í ṣe ẹni tí máa ń ṣáàjì èèyàn àbí tí ó fi ayé ní èèyàn lára ìgbà tá à ń bọ̀ wá síbi ìgbà táwọn èèyàn máa jọ ń sọ̀rọ̀ kan Sisi Quadri ni the only star tí a lè sọ wípé tẹ bá pè lọ́wọ́ kan èyí sọ wípé iye tí màá gbà rí tó bá ti jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ sí ẹni tó fẹ́ràn yóò wà báyìí sétí ìròyìn tí ìbùnú Sisi Quadri jẹ́ èèyàn tó jẹ́ wípé nínú àwọn tí máa ń jẹ́ kí ògo mi ọ̀tàn ńlọ́wà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dẹ̀mọ̀ kó ti wà látàyè wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ skit makers nísìn tí wọ́n jẹ́ comedians nísìn tàbí tó bá sọ pé o lè búyàn ọlọ́mọ mọ̀ dá Sisi Quadri pẹ̀lú wípé adá méèbù tí ó sì mọ̀ pààyàn lẹ́rìn ó ti ṣe tiẹ̀ sí ó ti lọ àwa tó kù ní ká máa gbígba bí ìgbà wípé àní dọ̀là tó bá láyà kó ṣìkà tó bá ti rántí kú gá kó sòótọ́ tó yẹ pé bí Ọlọ́run ti máa ń dá ẹjọ́ èèyàn ó ní tí ń ṣẹlẹ̀ níbi àwọn táwa ṣẹ̀yẹ kẹyìn fún pẹ̀lú ìwà tó wù ó wáyé lọ́mọ yìí pé àjẹ́nà Firdaus Ọlọ́run gbọ́dọ̀ fi ta Sisi Quadri lọ́rẹ̀ ó ti wáyé ó ti lápa ó ti lápá ó sì ti bá tiẹ̀ lọ àwa yòókù ní pé ká ṣe dáadáa. gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ ọ̀hún kí làwọn kẹtẹ máa ṣàfẹ́rẹ́ nípa Quadri. kí lẹ fi sà. gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ Quadri kí ni kẹtẹ máa ṣàfẹ́rẹ́ nípa
humbleness. Sisi Quadri jẹ́ ẹ̀dá kan tó dàgbà àmọ́ tó rẹ̀ rẹ̀ nílẹ̀. Ara wọn kan tá máa ṣàfẹ́rí pa ẹ̀ ní wípé ká pè yẹn ṣiṣẹ́ kọ́mọ̀nì ẹ̀ tó ń bá ṣiṣẹ́ lára. Ara wọn kan tá máa ṣàfẹ́rí ẹ̀ ní wípé kẹ́ ẹ fẹ́ ṣe nǹkan tó gbárùkù tì yín ní ìpínlẹ̀ Ọ̀ṣun táwa wà gbogbo àwọn stand-up comedians láyé wọ́n máa fẹ́ ṣe any event Sisi Quadri ni ó dájú wípé tán bá pè tí ó wà tí ó dá wọn lóhùn. A lot of events láti òní lọ lọ́jọ́ wípé àwa tí a máa ń pe àwọn èèyàn táwọn èèyàn máa ń torí Sisi Quadri wà event yẹn yóò máa fìrò díẹ̀díẹ̀ torí pé ẹni tí wọ́n fẹ́ máa ń wò wọ́n wà lára ẹni ló ti lọ yìí. Kò sí bí àṣẹ ní máa fẹ́ kù lójoojúmọ́ àdúrà wa ni pé àtẹ̀bí ẹ̀ àtàrẹ àtàwátá jẹ́ olùbáṣe ẹ̀ kọ́nà ó di fún alọ́pọ̀lọpọ̀. ẹ ṣe gbọ́dọ̀ ọ̀dà a lè sọ bí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní lórí ìkànnì ìṣẹ̀lẹ̀ a sì wà nílé olóògbé ìbámidé Quadri tí ó mọ̀ sí Sisi Quadri lẹ́yìn tí wọ́n kí òun sí olóògbé lára tán ní gbàgede mọ́ṣáláṣí tó wà ní ẹ̀bùrú ni wọ́n gbé wá sí ibi rẹ̀ láti ìlú àṣírí òkúdù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tó wà ń ta ọ̀sẹ̀ kí àwọn tó fẹ́ ṣiṣẹ́ gun ráyè wọlé bí àwọn ìṣe ń dúró lọ́wọ́ wọ́ta làwọn èèyàn kan tó ń gorí ilé gorí ibi tó ń mọ jílé ká. a ṣe ń retí ìgbà tí ó ní ìgbà tí ó fi lè wá ìpínlẹ̀ ní Quadri lọ́wọ́ ní ìlú Ìgbò ìpínlẹ̀ Ọ̀ṣun. máa bẹ̀rẹ̀ jogbobiro ní lóṣogbo lọ́ndì 5, 6, 7, 8, 9, 10 Sisi Quadri wà ń bẹ̀ dé pé nǹkan kan ọ̀sá ti wà ń bẹ̀ táì ìjọba àti fẹ́ ṣe báyìí. ẹ ti yà án kọ́ lára iṣẹ́ yẹn. láì tí yà rárá if on the 6th ló fún mi. ọjọ́ kẹfà oṣù yìí. oṣù táwa yìí kó máa dé kó máa jẹ́ day 2 tèmi on the 6th ló máa dé sóṣogbo ní níta àjọ sọ. nígbà tá à ń yà ní kúlákó àjọ àmì bẹ́ẹ̀ fún èmi lóṣù méjì torí mo translate sí Yorùbá òun lo bí ọ̀sẹ̀ méjì. ìkànnì àwọn akọ ẹgbẹ́ rẹ̀ Sisi Quadri ló ń bá wa já ìwé àtẹ̀gbò fún táwọn kò fún mi yẹn máa jáde lẹ́yìn Aníkúlápó jáde láàárọ̀ àná àjọ lọ ṣe pẹ̀lú lọ́dún 29 Aníkúlápó jáde láàárọ̀ àná kí ló ṣe ní fún àṣírí òkú ẹgbẹ̀gbẹ̀ máa ṣe lójú ayé bẹ́ẹ̀ gbogbo gbèsè ayé Quadri lẹ́sìn ti pọ̀ jù àwọn èèyàn márùn-ún kó máa pààyàn lẹ́rìn lẹ́sìn pọ̀ jù lára Quadri gangan Quadri mo ti pè wá sóṣogbo náà rí jẹ́ kí ló yẹ wọ́n sọ àwọn tó yin iṣẹ́ jù wọ́n á bọ̀ lóṣogbo mi wá pìkì kọ́ rẹ̀ mi lè ti sanwó fún un wọ́n á tẹ̀sí mi tún wá rí wọ́n dájú máa dùn tẹ̀ máa gbé ayé mi ta Quadri ti pè mí ojú ẹ̀ ó já o èmi ò bínú sí ẹ̀ mo ti pààrọ̀ sí wò ó sanwó epo mi láti lẹ́kí mi lè ṣe kankan ní fún mi nígbà àjọ kìkì kọ́ ìlú jílẹ̀ mi lóòótọ́ ó lè ṣe pé kọ́ta ní ọjọ́ wáyà tó fẹ́ yà mo ti fa mi ilé fọyọ́ ọmọ ìyá mi ṣeré torí pọ́ mi ẹ̀dẹ́ mi ni ọmọ ìwó lò látàrí jílẹ̀ lọ àsìkò sí ìjọ ṣe lọ́wọ́ wọ́n wá ní àbọ̀dọ́lá ẹ̀yìn lọ́mọ bá wọn báyọ̀ ti jà ní ṣe ẹ̀wọ̀n wọn láti lájọ wà ní rank ní ìfújọ́ kan pé Quadri ní bó ọ̀dà rí Quadri tó já pọ̀ ní tí wọ́n bá fẹ́ kólẹ̀ fún ẹ̀yìn kọ̀ọ̀kan bá fẹ́ dọ̀bálẹ̀ àdọ̀kan ọlá tó bá ti di òkè ń kárí náà tẹ́lẹ̀ àwọn èèyàn kọ́ńpìlẹ̀ olódùkọ̀ ẹ̀ má lè ti sọ̀rọ̀ ọmọ járe má lè sọ̀rọ̀ ọmọ pé Ọ̀ṣun máa dìde ní Ògùn but Ọ̀ṣun ti lùsì kọ́ báyìí last month àjọ wà lẹ́dẹ̀ náà ni ìbàjọ àbẹ́ ni tàbí sọ̀rọ̀ ọlọ́fà náà gbogbo àwọn legend wà là ń lùsì ni kọ́lọ́ nǹkan ṣàánú wa ṣá àánú nìkan ní ìdílé Ọ̀ṣun state wa ìlú wa. aládùúgbò wọn lẹ́yìn náà aládùúgbò wọn lẹ́yìn náà ẹ ká sọ aládùúgbò Quadri lẹ́yìn náà àdúgbò ilẹ̀ ń gbé náà. iṣẹ́ tí mo ṣe lọ́ọ̀lì yìí tù kò ráyè wá ó dẹ̀ sọ fún mi pé òun lè wá ó wá ní captain date àwa mú iṣẹ́ mi àwa iṣẹ́ mi ta mú ọ̀túnla ni àná láti bí 2 weeks ago
ìyẹn ni wọn bí ọ̀sẹ̀ yìí náà láti pè pé kó dẹ̀ dé ní ká dẹ̀ pé pé táìmù olóde náà tún la. tó wọ́n ní ìjẹrin tó wọ́n ríngìríngìríngìrí ẹ máa wo fíìmù tàjọ sí pátádowó olókópa tó pọ̀ mẹ́ ẹ bá wo àṣeyàn ọba tí mo yà olókópa tó pọ̀ mẹ́ ẹ bá wo alágbára pósí olókópa tó pọ̀ mẹ́ kò sí fíìmù mi tí ò bá mi sínú ẹ̀ rárá. Zainab tó wà ń gbọ̀ngàn ọmọ yẹn ráìsì ó fẹ́ ṣiṣẹ́ wọn ni ọlọ́ba ṣe gáfíìsì fíìmù mi kan báwọn pé Quadri eléyìí tí ò afẹ́ sí sọ ẹwà mẹ́ wúlò yá yìí oní fíìmù ẹ̀yọ̀ kan tí mo ṣẹ̀ṣẹ̀ yà lọ́ndì yìí títa yà tí ò sí mẹ́ kò sí fíìmù bíi mẹ́fà tí mo yà kò sí tí ò sí mẹ́ so Ìbàdàn mo ti dílé bí àrùn kò sẹ́ni tó máa gbọ́ orúkọ Quadri tí ò ní sọ so ó dẹ̀ jẹ́ lẹ́sìn fún mi ni. èkó láti pè láti pè ẹ mọ̀ bọ̀ wájú ilé yẹn ní ìlú sọ́gbé storage.